A kú dédé àsìkò yìí ẹ̀yin ará ilé, a kú dédé àsìkò yìí, a kí wa pé a kú ọ̀gìnìtì yìí, a kú wẹ́dà yìí, lágbára Ọlọ́run kò ní mọ ọ̀nà ẹ̀mí wa. Mo kí wa tológun, mo kí wa tẹ̀lẹ́sọ̀, mo kí wa ní kíkí ọlá, a kú jọ́ méjì jọ́ mẹ́ta. Ẹ̀yin tèmi lórí ìkànnì yìí, ẹ̀yin tèmi lórí ìkànnì tẹ́ ẹ ti ń wò mí yìí, ẹ máa wò pé tó jọ́ méjì jọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni ẹ wò ó ṣe díẹ̀ wẹ́dà yìí ò lágbára tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ tẹ́ ṣe mọ̀ ìṣe tiwa lórí ìkànnì yìí ni pé àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ tó bó bá ṣe ń lọ ní àwọn agbègbè kọ̀ọ̀kan òun náà làwọn máa ní àǹfààní tá a máa mú wá sí etí gbọ̀yìn kò sí tuntun lábẹ́ ọ̀run kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ tí gbogbo wa ò mọ̀ sí kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ but àwọn nǹkan wà tẹ́ pé àwa míì a lè má gbọ́ bó ṣe ń lọ ní agbègbè kan kó tó di pé màá bẹ̀rẹ̀ ẹ ti mọ̀ wá ẹ ti mọ̀ ṣe wá lórí ìkànnì yìí wípé èmi máa ń like ẹ bá mi like nǹkan tí mo tún mú wáyé kẹ bá mi like ẹ bá mi share kẹ tún má gbàgbé láti bá mi drop opinion yín lórí nǹkan kí nǹkan tí mo bá mú wá sí orí ìkànnì yìí èyí tó wá ṣe pa bàbá ribẹ̀ náà ni pé kẹ bá mi tún bá mi ṣe kíni kẹ bá mi subscribe sórí ìkànnì yìí Balikisi wo ni kókó lórúkọ tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ mí tó ẹ máa wò pé àwòrán tí mo tó wà lórí fọ́nrán yìí kí ló ṣẹlẹ̀ sí bàbá àgbàlagbà yìí bàbá arúgbó yìí ó lágbára bàbá tá à ń wò yìí bàbá yìí bá ṣe rí ó ti tó lẹ́ni tó yẹ ká máa pè ní grandpa ó ti tó lẹ́ni tó yẹ ká máa pè ní grandpa àbí ẹ̀yin ò rí bàbá yìí táwọn máa wo èjì bàbá yìí àti wọn ti wọ bíi 70 above kódà kò jẹ́ 60 gan àti bí mo ṣe ń wo bàbá yìí èjì wọn ti wà ní age of grandpa tó ohun tí a rí gbọ́ náà ni wípé bàbá tá à ń wò yìí bẹ́ẹ̀ ṣe ń wò wọ́ yìí wọ́n ní ìmáàmù ni wọ́n ní agbègbè wọn ìmáàmù náà pé bàbá yìí ní ìlú Ẹdẹ ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn-ún ìlú Ẹdẹ ni wọ́n ní bàbá yìí wà tó jẹ́ pé ìmáàmù òun ni wọ́n pè wọ́n ní àdúgbò bí tí wọ́n ń gbé ní ìlú Ẹdẹ kí ló wá ṣẹlẹ̀ sí bàbá ìmáàmù tá a fi rí wọn lọ́sàn-án tòní ohun tá a gbọ́ náà ni pé bàbá yìí wọ́n hùwà láabi wọ́n hu ìwà kò tọ́ ìwà ìdójútì ni láwùjọ òun ni ìwà tí bàbá ìmáàmù tá à ń wò yìí ni wọ́n hù wọ́n tún wá hu ìwà yìí lásán ibi tí wọ́n tún wá lọ wo wàyí sí ibi tí ó gbẹ̀nù tán ni ìwà burúkú tí bàbá yìí wù ìwà láabi tí wọ́n wù yìí tẹ̀yin ará ilé tẹ̀yin náà bá gbọ́ ẹ̀yin tẹ̀ ń wò mí tẹ̀ ń wo nǹkan tó wà lórí ìkànnì yìí tẹ̀ bá gbọ́ ohun tí wọ́n ní bàbá yìí ṣe bàbá imam ẹ wò ó kí n tó máa lọ ẹ má gbàgbé láti like láti share láti drop opinion yín kẹ́lẹ̀ tó má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí kò ní ta fún yín ẹ ṣeun tó gẹ́gẹ́ bí mo ṣe ń wí bàbá ìmáàmù yìí tán ní Ẹdẹ ni wọ́n wà ìlú Ẹdẹ ni wọ́n ń gbé nípínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn-ún lágbègbè tí bàbá yìí wà gbogbo èèyàn ló mọ̀ wọ́n ní ìmáàmù ládùúgbò ìmáàmù ni wọ́n ìyá kan ló ṣàdédé ké gbàjarè ládùúgbò yìí wọ́n ní ìyá yìí ó rán ọmọ ẹ̀ níṣẹ́ ọmọ ọdún 8 obìnrin ó rán ọmọ ọdún 8 lọ́mọ kékeré ọmọ obìnrin ó rán níṣẹ́ ó tásìkò tó yẹ kán bó wọlé kó wá jíṣẹ́ fún màmá rẹ̀ ìyá kọ̀ kò rọ́mọ gẹ́gẹ́ bá a ṣe kà á bá a ṣe gbọ́ ni wípé wọ́n níbi tí ìyá yìí rán ọmọ rẹ̀ yìí wọ́n ní pé kò jìnà wọ́n níbi tí ìyá yìí rán ọmọ ẹ̀ wọ́n ní kò jìnà ọmọ yẹn ti tó dé kò dé ó tó dé kò dé ìyá bá pariwo ìyá bá ní ókè o kóun wá ọmọ ẹ̀ kó wá lọ níbo lọmọ yìí níbo ló gbà kí ló ṣẹlẹ̀ ọmọ yìí ò wọlé dé níbo wá ló lọ ibi tí ìyá ti ń wá ọmọ ẹ̀ káàkiri ó sojú mi kòró kan bá rí ìyá yìí lójú ọ̀nà pé ìyá alágbájá níbo lẹ̀ ń lọ ìyá alágbájá níbo lẹ̀ ń lọ níbo ló dà wọ́n ní òun rọ́mọ òun ṣẹ́ ni òun ò má rí òun rọ́mọ òun ṣẹ́ òun ò rí ni
wọ́n níyẹn bá ní òun àrọ́mọ yìí òun rí tí ìmáàmù pé ìmáàmù wo wọ́n dárúkọ ìmáàmù ọ̀hún gẹ́gẹ́ bá a ṣe kà á orúkọ ìmáàmù ọ̀hún ní ìlú Ẹdẹ tó ń gbé orúkọ rẹ̀ a máa jẹ́ Abdulkarim Kadiri. Ẹni tó sọ fún ìyá ọmọ yìí pé òun rọ́mọ yín tí ìmáàmù tí wọ́n pè é ṣé mọ̀ ìmáàmù pé ìmáàmù lè fẹ́ rọ́mọ yẹn níṣẹ́ ọmọ yìí lè jẹ́ ọmọ ilé kéwu ìmáàmù. Wọ́n ní ìmáàmù pé òkè o ìyá ọmọ bá ń wá ọmọ lọ sẹ́nu ọ̀nà ilé ìmáàmù kọ́lọ́hún kó má mú wa o kó má fà wá lẹ́ni tí ó mú wa lọ́wọ́ Ọlọ́run má jẹ́ ká bá ọ̀tá gbé. Ìgbà tí ìyá òde tí ìyá ń lọ sọ́nà ilé ìmáàmù ló bá ṣe kòǹgẹ́ ọmọ lójú ọ̀nà tí ọmọ ń bọ̀. Ọmọ yìí ń bọ̀ wá sílé ó ń ké wọ́n lọ́mọ yẹn ń ké tìlura. Ìyá bá béèrè lọ́wọ́ ọmọ yìí pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ẹ́ kí ló dé wọ́n ìyá ọmọ gbà tí ó wo wa tí ó yí ara ọmọ yìí wò ẹ̀jẹ̀ ló ń dà ló ń sàn sòròrò láti abẹ́ ọmọ yìí. Ó ní agbára wọ́n ní ẹ̀jẹ̀ ló ń sàn sòròrò láti abẹ́ ọmọ yìí kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ẹ́ ọmọ bá ń ké wọ́n ní kọ́ ọmọ tó lè lánú sọ̀rọ̀ ọmọ yẹn ti ké ṣùgbọ́n látàrí pé ó sojú bí kòró tó rí ọmọ yìí nígbà tí ìmáàmù pé ìyẹn ló wá ń rò pé ẹ dúró àwọn ìyẹn náà wá fọkàn kún méjì pé ẹ dúró ìgbà tí mo rí ìmáàmù tó pe ọmọ yìí ìmáàmù Abdulkarim Kadiri nígbà tí ìmáàmù pe ọmọ yìí níbo ni wọ́n pè ẹ́ wọ̀ wọ́n lọ́mọ náà pè òun wọlé ni nígbà àwọn pè wọlé kí ni wọ́n wá ṣe fún ẹ ọmọ bá tún bú sẹ́kún gbàgàdà lọ́mọ tún ń ké ọmọ ọdún 8 o just 8 years old 8 years old ọmọ ọdún 8 ọmọ kékeré ká má dènà pẹ̀lú ẹ má gbàgbé láti bá mi comment láti share opinion yìí lórí ọ̀rọ̀ tó ń lọ yìí lọ́wọ́lọ́wọ́ ẹ dẹ̀ tún gbàgbé láti bá mi subscribe sórí fọ́nrán yìí torí pé ó ṣe kókó. Wọ́n nígbà wọ́n fi délé ìmáàmù torí pé ìmáàmù ó tún wá jẹ́ ojúlùmọ̀ tí gbogbo èèyàn mọ̀ àwọn ará àdúgbò ti péjọ pé kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ni ìmáàmù ṣe bó ní kálukú wọn ṣe ń rí ọmọ ni wọ́n ń pariwo pé kí ló ṣẹlẹ̀ ìmáàmù kẹ̀ ọmọ àgbẹ̀ máàmù o wọ́n máa lọ bá bàbá nílé grandpa yìí wọ́n lọ bá wọn lé kí ni bàbá fẹ́ wí kọlọ́run kó ṣàánú fún wa o ẹni agbójú okùn lé wọ́n ní òjẹ́ ní àgbà ẹ dákun tí ọmọdé yìí bá ń fẹ́ lọ ra nǹkan lọ́jà àbó fẹ́ sáré débì kan ṣé èyàn ò lè fi irú ọmọ ọdún 8 sọ bàbá yìí ni kí bàbá ìmáàmù ẹ dákun bàbá mi wọ ọmọ yìí mò ń bọ̀ àbí èèyàn ní pé kọ́mọ lọ lé kéwú ṣe báwọn tí àwọn ọmọ lọ bá lé kéwú rèé tí wọ́n á ní kọ́ máa bá wa kọ́ àwọn ọmọ ní kéwú àbí kí nìkan tá àti ẹ̀lẹ́ tí a lè lọ bá bàbá yìí fún gẹ́gẹ́ bí àgbàlagbà ní àdúgbò ẹni tá a fọmọ tọ́ káṣẹ̀ tó wá sọ pé bàbá wọn ò fọmọ sọ bàbá yìí wọn ò fi ọmọ sọ wọn gẹ́gẹ́ bí nǹkan tá a kà ìyá ọmọ rán ọmọ ẹ̀ níṣẹ́ ni ó rán ní nǹkan kan ni ó tó àsìkò tó yẹ kọ́mọ ó dé ọmọ wọlé bàbá sì lọ kọ́nà sáìdì ọmọ lójú ọ̀nà ó pe ọmọ wọlé bóyá bisikíìtì ni bàbá fi tọmọ wọlé ni o bówó ni o Ọlọ́run ló mọ̀ tàbí kọ́mọ yẹn rí nílùú bàbá yìí nírí pé grandpa ìmáàmù mosque wa ni wọ́n ṣe mọ̀ tírú bàbá yìí bá pọ́mọ yẹn kọ́ wọ́n inú estate láti dá bàbá lóhùn bóyá bàbá fẹ́ràn oníṣẹ́ ni
nígbà ọmọ wọlé ni bàbá kí ọmọ mọ́lẹ̀ ni bàbá kí ọmọ yẹn mọ́lẹ̀ ọmọ ọdún 8 ẹ̀rí pó tẹ́rìbù ó tẹ́rìbù. Ẹ má gbàgbé láti bá mi like, láti comment, láti share opinion yín. Kẹ̀dẹ̀ má gbàgbé láti bá mi subscribe sórí fọ́nrán yìí tẹ̀ fi tẹ̀ ń wò yìí. Ojú tẹ́ fi ń wò mí kò ní dùn ànáwó sí. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá lọ, irú bàbá yìí, ṣé bàbá yìí ò tọ́ lẹ́ni tí a lè pé àwọn ọmọ pé grandpa, imam, àwọn ọmọ yín rèé, ẹ máa bá wa wò wọ́n, à ń bọ̀. Afẹ́sáré lọ ra nǹkan bẹ̀yẹn, àbáfẹ́sáré débì kan. Àwọn ọmọ rẹ̀ ẹ máa bá wa mójútó wọn. Pẹ̀lú ipò tí bàbá yìí dì mú ní agbègbè yẹn, ní ìlú yẹn, imam. Nígbà tí wọ́n wá gbá bàbá mú, tí wọ́n mú bàbá yìí dé police station, gẹ́gẹ́ bá ṣe kà á, bá ṣe gbọ́. Nígbà tó mú bàbá yìí dé police station, ni wọ́n ní bàbá yìí bá sọ pé nǹkan tó rò pé òun ṣe fọ́mọ yìí kọ́ lóhun ṣe fún ìjẹ́ kílẹ̀ wá ṣe fọ́mọ tó yábẹ́ ẹ̀jẹ̀ ló jáde ní látara ọmọ yìí. Àbí kílẹ̀ lè tó ń jáde látara ọmọ. Kílẹ̀ ti bọ́ lójú ara ọmọ ọdún 8. Kílẹ̀ fi kan ọmọ lójú ara tí ẹ̀jẹ̀ fi ń sàn wàwà jáde lójú ara ọmọ. Wọ́n ní bàbá ní rárá o, òun ò tí nǹkan kan bọ́. Kílẹ̀ wá ti bọ́, wọ́n ní bàbá ló Allahu Akbar. Wọ́n ní bàbá ló òun kàn ní kánà knowledge pẹ̀lú ọmọ yẹn ni kí là ń pè ní kánà. Bàbá ń fọwọ́ bàbá yẹn sọ pé òun fíńgà ọmọ ọdún 8 ni. Bàbá imam. Àmọ́ tí wọ́n sọ wípé ọdún sọ fún ní police station fún àwọn ọlọ́pàá wípé nígbà àwọn bèèrè ọ̀bá yẹn pé tí ẹ̀ mọ ọmọ yìí ni. Ọmọ tí ẹ fọwọ́ ru ọmọ ọlọ́mọ yìí ṣé ẹ̀ mọ́ ni. Wọ́n ní bàbá ní òun mọ̀ wọn, òun mọ̀ àwọn òbí ẹ̀ máa wọn òbí ẹ̀ tó wá ṣe ilẹ̀ wúrú wà báyìí. Wọ́n ní bàbá ní òun mọ̀ wọn, kódà àwọn jọ ń gbé ní àdúgbò kan náà ni, àwọn jọ wà lágbègbè kan náà ni. Definitely bàbá yìí òun ni máàmù o, bàbá ọmọ yóò máa kírun lẹ́yìn máàmù yẹn o. Yes, bàbá yẹn máa kírun lẹ́yìn máàmù. Tèmi bàbá máàmù náà ló sọ yìí pé àwọn jọ ń kí pé àwọn mọ́ra àwọn ládùúgbò, àwọn jọ ń gbé ní àdúgbò ni, àwọn jọ ń gbé ládùúgbò ni. Ó ní òkè sì máa wá wo ọmọ yẹn, òun ràn kó bóun rẹ̀ pa ní nígbà tó sì dé, ìgbà tó bóun rẹ̀ pàdé ìlò òun bá bàlẹ̀ ọmọ ọlọ́mọ ọmọ ọdún 8. Ẹ̀pà ni bàbá máàmù fi pe ọmọ ọlọ́mọ wọlé kí kó bá wọn ra ẹ̀pà wá. Kí lèèyàn lè fi tan ọmọ kékeré ni. Ìwòkè ẹran ọmọ ní ẹ̀pà kó lọ bá yín ra ẹ̀pà wá. Nígbà wọn rẹ̀ pàdé bóyá bàbá wa ní òkè wọlé wá gbẹ́pà. Àwọn oníṣẹ́ ẹbí máa pọ̀ láyé o. Àwọn oníṣẹ́ láabi wọ́n pọ̀ lọ jàbúrátà. Ẹni tí a wá tún gbójú òkun lé kò tún jẹ ní àgbà. Kí ni nǹkan náà? Kí ni bàbá yìí àdùnwó ló fẹ́ rí lára ọmọ kékeré ọmọ ọdún 8? Àdùnwó ló fẹ́ wà lára ọmọ ọdún 8 tí bàbá bí ẹ̀rọ Ọlọ́run má bà mí o. Ọlọ́run ọba sùúrù. Bàbá yìí grandpa ni wọ́n. Bàbá yìí dẹ̀ bá ayé ọmọ ọlọ́mọ jẹ́ ọmọ ọdún 8 sí bàbá yìí. Not ordinary bàbá o. Ẹ tún wo ipò tí bàbá yẹn dì mú ládùúgbò tó ń gbé.
wọ́n ní ìmáàmù ni wọ́n, ìmáàmù ni gbogbo èèyàn mọ̀ wọ́n sí, iṣẹ́ ìmáàmù ni wọ́n ní wọ́n ṣe. Ṣó wá yẹ kó jẹ bó ṣe ó dà bẹ́ẹ̀, ṣé ó dà bẹ́ẹ̀? Ìwà tí bàbá wù yìí ṣé ìwà gidi ni? Ṣé ìwà gidi ni bàbá wù yìí sí ọmọ ọdún 8? Bàbá yìí ó fi ẹ̀pà ló fi tàn ọmọ yẹn wọnú ilé. Ṣé ká wá sọ pé bàbá yìí ti wúrúwà yìí ti pẹ́ mi? Torí kò sí nǹkan tá a wí tá a wí lórí ọ̀rọ̀ nǹkan tí bàbá yìí ṣe yìí. Bàbá yẹn ti máa wúrúwà yẹn ti pẹ́, kó jẹ́ pé ìgbà t'Ọlọ́run kọ wípé àṣírí ẹ̀ máa tú òun lélẹ́yìí. Bẹ́ẹ̀ ni bàbá yìí, èmi ní ìgbàgbọ́ wípé wọn ò tètè máa ṣe, wọn ò tètè máa dán wò. Irú wọn pọ̀ bẹ́ẹ̀ ládùúgbò, irú wọn pọ̀ bẹ́ẹ̀ lágbègbè ibi tá à ń gbé tá à ní fojú sí lára. Irú ẹ̀ bẹ́ẹ̀ náà ó ti tẹ̀lẹ̀ rí tá a ti rí sójú báyìí. Ìmọ̀ràn mi wá rèé o, ní opinion ti tèmi fún àwa òbí àti alágbàtọ́. Ẹ má jẹ́ ká máa trust èèyàn ju bó ṣe yẹ lọ. Pastor church wa ni wọ́n lè ṣe bẹ́ẹ̀, ta ló sọ fún ẹ bẹ́ẹ̀? Ìmáàmù mọ́sálásí wa ni wọ́n, èèyàn Ọlọ́run ni wọ́n. Èèyàn èṣù òkè kọ́ síwájú orí. Ṣèbí èèyàn ni wọ́n, ẹlẹ́ran ara. Ṣé ká sọ pé bàbá ìmáàmù níyàwó ńlé ni? Ṣé ká sọ pé bàbá yìí wọn ò níyàwó ńlé? Tó jẹ́ pé ńgbà tí kinní abẹ́ wọn tó ń rìn wọn rí ibi tí bọ̀, ó wá jẹ́ ọmọ ọdún 8. Ni bàbá tí mo ṣe ń wo bàbá yìí, tí bàbá yóò bá ti wọ 70 díẹ̀ ló kù, tàbí kán ti over 70 gan. Wọ́n gbé wọn dé police station tán, wọ́n wá ń wò bọ̀ yìí. Ìmọ̀ràn mi rèé o, èmi ò fẹ́ mọ̀ bí ó ń tọ̀hún bó ṣe fẹ́ jẹ́. Àwọn ọmọ wa, ẹ má jẹ́ ká máa fi wọ́n lékọ̀ káàkiri, ká máa fi wọ́n lékọ̀. Bọ̀dá lágbájá, ẹ bá mi gbọ́mọ yìí dání, mò ń bọ̀. Bọ̀dá tó gbọ́mọ fún yìí, irú àwọn olùmọ̀ tó ní lọ́wọ́. Bọ̀dá ilé jẹ́yàn gidi o, bá ṣe fojú wò pé àyàn gidi ni wọ́n. Ṣùgbọ́n kò sẹ́ni tí èṣù ò lè yálò, Ọlọ́run má jẹ́ kí èṣù kó lò wá. Látara ibi tí a ti máa ń kọ́ àwọn ọmọ wa nílé, tó yẹ ká máa kọ́ àwọn ọmọ wa ní ẹ̀kọ́, pàápàá jùlọ àwọn ọmọ wa obìnrin, ni pé má gba ẹnìkankan láàyè láti gbé ẹ sí orí ìtàn wọn, ìyẹn bọ̀dá kankan àbọ̀ ọ̀nkú kankan. Tó bá ní o wá káwọn gbé ẹ sórí ìtàn, má gbà wọ́n láàyè. Má jókòó sórí ìtàn ọ̀nkú àbọ̀ orí ìtàn even dádì rẹ gan. Láwọn dádì tán bá mọ kó ṣe pé bẹ́ẹ̀ á fi lọ́kùlọ̀ làwọn dádì wa ò no. Ṣùgbọ́n tí báyé yìí náà ló wà bí àti rí àti gbọ́ tí bàbá tó ń gbá ọmọ rẹ̀, wọn ò ní bẹ̀rẹ̀ láti bí wípé bóyá wọ́n bá wọn lájọṣepọ̀ direct, wọ́n kọ́kọ́ máa fíńgà àwọn ọmọ yẹn ni. Wọ́n kọ́kọ́ máa fíńgà wọn. Nígbà tí ọwọ́ ìyá bàbá ìmáàmù yìí, bàbá ìmáàmù kọ́kọ́ sọ pé òun fíńgà ọmọ yẹn ni. Ìgbà tó òun rán ọmọ lẹ́pà tó wọlé dé lòun ṣẹ̀ wá ṣe kí ni lòun bà lọ́mọ lórí ọmọ ọdún 8. Ní bàbá burúkú tá à ń wojú ẹ̀ yìí, ọmọ ọdún 8. Ìgbádùn wo ló fẹ́ rí lára ọmọ ọdún 8? Káti wá gbà pé abẹ́rin bàbá ìmáàmù gẹ́gẹ́ bí wọ́n ṣe pè wọ́n, Abdulkarim Quadri lórúkọ bàbá ìmáàmù yìí, nílùú Ẹdẹ nípínlẹ̀ Ọ̀ṣun. Lára àwọn ẹ̀kọ́ tó yẹ ká máa kọ́ àwọn ọmọ wa nínú ilé, láti kékeré náà ló yẹ ká ti máa jẹ́ káwọn ọmọ wa máa mọ̀ wípé ní àwọn ẹ̀yà ara wa yìí ó ní ibì kan táwọn ọkùnrin ò gbọdọ̀ fọwọ́ kàn mọ́ ẹ lára. Láwọn ẹ̀yà ara tó wà lára rẹ, ìyẹn ní ọmọ obìnrin, a máa sit wọn down ni. Tí ẹni ọkùnrin bá fẹ́ fọwọ́ kàn ẹ́ láyà, sọ pé no 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 no. Tẹ́nìyẹn bá insist, mú ọwọ́ ẹ̀ kó gejẹ kó pariwo. Tí ọkùnrin kan bá fọwọ́ gbá ẹ nídìí, mú ọwọ́ ọkùnrin yẹn kó gejẹ kó pariwo.
tọ́kú bá fún wọn bá mọ́wọ́ lọ síbi abẹ́rẹ́ pariwo lé ọkú lórí tọ́kú bá ní kó wá jókòó sórí ní ìtàn òun káwọn láàpù rẹ sọ pé no 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 àti rí fọ́nrán kan tí wọ́n ṣe jáde lórí ayélujára náà ni tí wọ́n fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ kéékèèké wípé ibi tọ́kùnrin lè farakàn àti ibi tí ọkùnrin ò gbọdọ̀ fọwọ́ kàn lára ọmọbìnrin ó yẹ ká ti máa kọ́ àwọn ọmọ yìí láti àwọn ọmọ tó bá wọ́n ti ń pé 7 years lóbìnrin because generation tá a wà ń sìn kò tó ọmọdé kankan bí kankan mọ́ ọmọ ọdún 5 ọmọ ọdún 7 tá a bá kàn wọ́n níbi tí wọ́n ti ń ṣeré àwọn ọmọ mi wọ́n máa narẹ́tì bí bàbá àti ìyá wọn bọ́n ṣe jọ ní àjọṣepọ̀ fún àwọn ẹgbẹ́ wọn ọmọ mi lè ní lálẹ́ àná mo rí dáàdì àti mọ́mì dáàdì ṣubúlé mọ́mì lórí dáàdì ti báyìí láwọn nǹkan tí ò yẹ káwọn ọmọ wa kí wọ́n máa rí ká máa jẹ́ kó máa rí sójú yes àwọn parents mi wà tó yẹ pé àwa very very careful àwa kì í ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn lójú àwọn ọmọ but gbogbo nǹkan tó ń wò lórí TV oríṣiríṣi nǹkan ni wọ́n ń wò oríṣiríṣi nǹkan ló ń wò lórí TV tí wọ́n rí táwọn gan rí lórí ayélujára àwọn míì wà tó yẹ pé wọ́n fẹ́ wá put into practice pé àwọn ènìyàn ṣe báyìí lọ́jọ́ yìí yẹ́yá wọ́n wá kan bóyá ọkùnrin ìrà tó ìwọ̀n onímọ̀ pé nǹkan burúkú nǹkan tí ò dá ni wọ́n wá mú kan lára àwọn ọ̀rẹ́ wọn ọkùnrin wọ́n máa practice ẹ̀ gbogbo náà la ṣe ọmọ kékeré rí ẹ wọ́n bá gbàgbé láti bá mi like láti comment láti share opinion yín ẹ má sì gbàgbé láti bá mi subscribe sórí fọ́nrán yìí ó ṣe kókó ẹ ṣeun tó bí mo ṣe ń bá bọ̀ tá a bá ń fún àwọn ọmọ wa ní ẹ̀kọ́ àwọn ọmọ wa obìnrin tá a fún wọn ní ẹ̀kọ́ tó tọ́ àti èyí tó yẹ lásìkò tá a bá jọ ń wo fíìmù lọ́wọ́ nínú ilé tá a jókòó tá a jọ ń wo fíìmù tí a bá ti débi wípé ọkùnrin àti obìnrin jọ ní nǹkan papọ̀ àwọn ọmọ wa lè wò ó ṣùgbọ́n nǹkan tó máa sọ fún wọn ni pé sórí nǹkan tó ń ṣe yẹn má practice ẹ o nǹkan burúkú ni kò dáa o wọ́n lè wò ó mọ̀nà kàì yes they can watch it but a máa put wọn through ni nǹkan tó ń ṣe yẹn o gbọ́dọ̀ má rí ní nǹkan gidi o nǹkan burúkú ni o a máa fà mọ́ wọn létí báyìí ni pé don't practice it don't do it don't allow anybody to touch you àwọn ibi tí ò yẹ kó ń fọwọ́ kàn á jẹ́ káwọn ọmọ yẹn láwọn ọmọ wa obìnrin kéékèèké ká jẹ́ kó wọ́n máa mọ̀ ọ́n tó àní tẹ́nítìkà o a sì ní fọmọ wa lé ìkà lọ́wọ́ bàbá àmàmù nìyẹn nílùú Ẹdẹ àwọn náà ni wọ́n ṣe iṣẹ́ àṣemáṣe pẹ̀lú ọmọ ọdún mẹ́jọ ẹ má gbàgbé láti bá mi like láti comment láti share opinion yín èyí tó ṣe kókó jù tó ṣe pàtàkì ẹ má gbàgbé láti bá mi subscribe sórí fọ́nrán yìí ẹ ṣeun Balikis Owónikókó lórúkọ mi thank you God bless you.